Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé. Àṣà Yorùbá TV yín náà ni a tún ti dé bá a ṣe ń dé báyìí. Wálé Bello lórúkọ mi, Aláàfin Àṣà Yorùbá TV. Ibo la tún wà lénìí? A wà lọ́dọ̀ màmá wa, olórí àbíyè gbogbo àgbáyé. Ọ̀dọ̀ wọn la wá lénìí. Kí ni tó gbé wa débí? Kí ni tá a wá ṣe ń bẹ̀? Ẹ jẹ́ ká bá màmá sọ̀rọ̀ kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n lè mọ ohun tó tún gbé wa débí, kí wọ́n sì mọ ohun tí a wá ṣe. Bóyá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ màmá báyìí. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. Ìyá wa, a kí yín pé ẹ kú dédé àkókò yìí. A fẹ́ kí ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ yín, tí wọ́n ń wò yín, àti bí ẹ ṣe jẹ́ nínú ìṣẹ̀ṣe. Ẹ káàbọ̀ o. Ẹ káàbọ̀ o. Ṣe dáadáa lẹ́dẹ̀ o. Èmi ni Sherifatu Sanusi, olórí àbíyè gbogbo àgbáyé worldwide. Ẹ ṣe àdúpẹ́. A sọ pé olórí àbíyè. Ẹ jẹ́ kí a tàn mọ́lẹ̀ sí olórí àbíyè ti kíni kí gbogbo ayé mọ̀. Ẹ ṣe olórí àbíyè aborigine gbogbo àgbáyé worldwide. Ẹ ṣe àdúpẹ́. Aborigine yìí ó túmọ̀ sí pé ògbóni. Ìyá wa, a fẹ́ kí ẹ bá wa sọ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ yín, tí wọ́n ń wò yín báyìí, kí ni nǹkan tí wọ́n ń pè ní ògbóni àti pé báwo ló ṣe ṣẹ̀ wá. Ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín. Ògbóni ẹgbẹ́ àgbà ni. Àwa náà délé ayé la bá. Kò sí ẹni tó lè pìtàn bí ògbóni ṣe délé ayé, ṣùgbọ́n ògbóni ẹgbẹ́ àgbà ni. Ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín. Ògbóni yìí, kí ni àǹfààní tí ó wà ńbẹ̀ tí èèyàn bá ń ṣe? Àǹfààní tó wà ńbẹ̀ pọ̀. Bí nísìn àwọn oníṣọ́ọ̀ṣì wà, àwọn onímọ́sálásí wà, ṣùgbọ́n ẹgbẹ́ ògbóni yìí ni gbogbo wa bá láyé, lọ́kọ́kọ́ délé ayé gbàrà tí gbogbo wa bá. Bí èèyàn bá dẹ̀ wà nínú ẹgbẹ́ yìí, ẹgbẹ́ alálùbáríkà gidi ni, ẹgbẹ́ àgbà gidi ni. Bẹ́ẹ̀ bá wọ mọ́sálásí tí ọ̀tá ń lè bọ̀, tó bá dé mọ́sálásí wọ́n á dòde lẹ́nu ọ̀nà. Tó bá dẹ̀ jẹ́ ṣọ́ọ̀ṣì lèèyàn ń lọ, tọ́tá ń lè bọ̀, wọ́n á fẹ́ kó gbàdúrà rẹ̀ tán kó jáde síta. Ṣùgbọ́n tó bá jẹ́ lédì fún tẹgbẹ́ ògbóni, tọ́tá bá ń lè bọ̀, tó bá gbọ́ hé pamọ́lẹ̀, ọmọ àhọ ni, torí ẹgbẹ́ àwọn àgbàlagbà ni. Ẹ ṣe àdúpẹ́. Bí mo ṣe tún wá ń béèrè lẹ́ẹ̀kan sí, kí ni àwọn àǹfààní tó wà ńbẹ̀ fún èèyàn tó bá ń ṣe? Àǹfààní tó wà ńbẹ̀ pọ̀. Ẹni tó bá ń ṣe ó sá di ayé ni. Agbára oṣó kan, àwọn àjẹ́ kan wọn ò lè lágbára lórí ẹ̀. Tàbí kó tún wá wà ńbẹ̀ kó tún wá máa lépa pé ẹ̀rù ń bà mí, àwọn ayé ń dààmú mi, àwọn wo láyé? Àwọn ayé gan ló lọ sádi. Ilé àwọn àgbàlagbà tí wọ́n ń pè ní ògbóni. Ògbóni dá ẹgbẹ́ tó dáa láti ṣe ni. Ó ń sọ̀yàn dolóríire. Ayé ọ̀dẹ̀ lè tún tètè mú yàn nídìí ẹ̀. Èèyàn ó tún máa rí náà, yóò máa rí lò, yóò máa rí jẹ níbẹ̀. Ẹgbẹ́ tó dáa ni ẹgbẹ́ ògbóni aborigine. Ẹ ṣe. Ńgbà tí ó wá rí báyìí, torí gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ń ṣe ni wípé ẹni tó bá ti wà nínú ògbóni, ààbò wà lórí ẹ̀. Kí ló wá dé tó fi jẹ́ wípé ṣíṣe tí wọ́n ń ṣe ó dàbí pé àfipamọ́, kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe? Ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo bí wọ́n ṣe ń kéde tó ní ṣọ́ọ̀ṣì, tó ní mọ́sálásí náà tó náà ń kéde, tògbóni ò rí bẹ́ẹ̀, torí pé gbogbo wa ò lè rí bákan náà. Tí a bá bẹ̀rẹ̀ sí kéde táwọn ò fi pamọ́, tí gbogbo wa ṣe ta ló fẹ́ kù fún ògbóni? Ẹgbẹ́ àwọn àgbàlagbà kò ṣeé gbé síta. Ààbò wà lórí ẹ̀. Ṣùgbọ́n kì í ṣe pé bóyá ṣekúṣe kan wọ́n ń ṣe níbẹ̀. Kò sí nǹkan kan tó lòdì tí wọ́n ń ṣe níbẹ̀. Táyé ọmọ, ṣùgbọ́n ìrọ̀rùn ló jẹ́. Ẹgbẹ́ tó dáa tó ṣe faramọ́ ni. Ẹgbẹ́ tó láàbò tó sì lókìkí ni. Gbogbo àwọn adájọ́ ṣe, àwọn lọ́ọ̀yà ṣe, kò sí àwọn dókítà tí ò bá ṣe gan kò lè ní lọ síwájú nínú ẹgbẹ́ ìtọ́rẹ́gbẹ́ àwọn àgbàlagbà ni. Ẹ ṣe. Ẹni tó bá wá jẹ́ ọmọ ẹgbẹ́ ògbóni, kí ni àwọn nǹkan tó jẹ́ bí èèwọ̀ fún, àbáwọn nǹkan tó yẹ kó máa sá fún kó má ṣe? Mo wá rọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó bá jẹ́ ògbóni, tó bá ti ṣe ògbóni yìí, kò yẹ kó máa ṣe nǹkan tí ò dáa. Ìṣekúṣe ọ̀wọ́nú ògbóni. À ń gbé ọmọ ọlọ́mọ, a fi ń ṣoògùn owó, kọ̀ wọnú ògbóni.
wọn ò gbọ́dọ̀ kàrú ẹ̀ mọ́ ògbóni lọ́wọ́. Ògbóni kì í purọ́, ògbóni ò sì gbọ́dọ̀ jalè, ògbóni kò gbọ́dọ̀ ṣèké. Ẹgbẹ́ ògbóni kò fẹ́ ìdọ̀tí. ẹ ṣe nínú àwọn tó jẹ́ ológbòni yìí a rí àwọn kan tí wọ́n ń sọ fáwọn ọmọ wọn pé má débẹ̀ nígbà tẹ́yẹ àwa náà ṣe tán la tó mọ̀ pé kí ni nǹkan tó ń fa eléyìí gan. Wọ́n ń fi ògbóni dẹ́rù bà wọ́n ni. Ẹlòmíà ní bó bá kú wọn á gé orí ẹ. Kò sí orí gígé nínú ògbóni àbọ̀ríjìn o. Wọn ò gé orí èèyàn o, wọn ń yọ nǹkan kan lára èèyàn o. Kí gbogbo wa má bàa rí bákan náà lọ́pọ̀lọpọ̀ ṣe ń sọ bẹ́ẹ̀. Ìwọ náà débẹ̀ kó rí tí wọ́n ṣe ń bẹ̀. Bókù bá kú àwa máa tẹ síta ni wípé kí ọmọ wo bàbá rẹ o, bá a ṣe máa sin, bá a ṣe máa ṣe yóò rí wọn yọ nǹkan kan lára ògbóni. Ṣùgbọ́n ẹ̀rù wà ń bẹ̀, ó ń ba ọ̀pọ̀lọpọ̀ lẹ́rù ni. ẹ ṣe àdúpẹ́. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. ìyá wa, ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni wípé nínú ẹgbẹ́ ògbóni àwọn èèyàn rí pé bí nǹkan òkùnkùn ló wà ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ fi ń sá sẹ́yìn pé kò ń ṣe tó yẹ kéèyàn máa ṣe, pé gbogbo ohun tí wọ́n ń ṣe ń bẹ̀ kò sí tó bá ìlànà Ọlọ́run mu. afẹ́kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sáàrin yìí. Ẹgbẹ́ ògbóni kì í ṣe ẹgbẹ́ òkùnkùn, ẹgbẹ́ tó dáa ni. Tí àwọn èèyàn fi ń sá, àwọn onídọ̀tí ni wọ́n ń sá tí wọn ò fi fẹ́ wọnú ògbóni, torí a kò gbọ́dọ̀ gbàyàwó ara wa. Awo kì í sábà ń tẹ awo. Ibi tí ọkùnrin bá jókòó sí tí ó dìde, bí obìnrin bá dé kò gbọ́dọ̀ jókòó bẹ́ẹ̀. Tó bá dẹ̀ jẹ́ obìnrin náà ni a bá lórí ìjókòó, tí ọkùnrin bá dé tó bá dìde kò sí ẹ gbọ́dọ̀ dìde fún ni, torí kò gbọ́dọ̀ jókòó ńbẹ̀. Tó bá jókòó ńbẹ̀ ó mìíní pé wọ́n ti jọ ń bára wọn ṣe ni. Àwọn ògbóni àgbàgbàkúgbà kò síyàn nínú ẹgbẹ́ wa. Ṣùgbọ́n àwọn onídọ̀tí tí wọn ò lè gbarú ẹ̀ ìní máa ń sá sẹ́yìn. Ẹ̀rù máa ń bà wọ́n láti wọnú ògbóni torí ṣekúṣe tí wọ́n ń ṣe kí wọ́n má bàa gbé wọbẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín. ẹ rí i pé ohun tí à ń sọ nísìn ẹ̀ ń jẹ́ kó yé àwọn èèyàn wípé ògbóni kì í ṣe ẹgbẹ́ tí ò dáa. mo sọ lẹ́ẹ̀kan pé àwọn tí wọ́n wá ń sọ fún àwọn ọmọ wọn pé kí wọ́n má ṣe, kí ló dé, àti pé ṣó ní nǹkan kan tó jẹ́ nǹkan tí kò ṣeé fi hàn tán fi ń sọ bẹ́ẹ̀ ni. Ẹ̀rù ló ń bà wọ́n, ẹ̀rù ló ń bẹ ẹni tó sọ pé kọ́mọ rẹ̀ ọmọ ṣe. Wọ́n á ní bí wọ́n bá ti kú tán yìí tí wọ́n máa gbà lọ́wọ́ wọn ó máa pọ̀. Àwọn àbọ̀ríjìn ò gba nǹkan kan lọ́wọ́ èèyàn o. Òkú yẹn kú káwọn ẹbí ó tó mú màálù tiwọn débẹ̀, àwa ẹgbẹ́ tí mú tiwa débẹ̀. A ti sin òkú yẹn, a ṣe gbogbo, a ṣe káàkiri, a gbé pósí ẹ̀ káàkiri, a jò ó, gbogbo àwọn èèyàn ò rí wa. Kì í ṣe ẹgbẹ́ òkùnkùn rárá, a ṣe òkùnkùn bẹ́ẹ̀. Ṣùgbọ́n torí ọ̀pọ̀lọpọ̀ àwọn awo àtijọ́ tí wọ́n ti ṣe, tí wọ́n ní bí wọ́n bá kú o wọ́n máa ń gba ẹran, wọ́n á gbàgbá, wọ́n á gbàwo. Àkòsí yẹn mọ́ lóde òní. Awo mímọ́ ni àbọ̀ríjìn. ó dà ẹ ṣe. ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé tí ẹnìkan bá jọmọ àbọ̀ríjìn tó bá lọ, ṣé dandan ni kí ọmọ ẹ̀ kó rọ́pò ni àbí tó bá wù wọ́n? Tó bá wù wọ́n láti ṣe ni, a mú ẹnìkan ní tipátipá. Àbọ̀ríjìn kì í mú yàn tipátipá, nítorí àwa kì í wàásù pé wàá ṣe ẹgbẹ́ wa. Tó bá wù ẹ́ láti ṣe, wàá wọnú ẹ̀ tó bá rí pé mímọ́ mọ̀ ni àwọn tó ń rí yìí, ìwọ náà má fẹ́ dàbí tiwọn. Bí bàbá ẹ bá wà nú ẹ̀ tó bá kú, tí wọ́n bá ń ṣe lọ tó wà nínú rẹ̀ tẹ́lẹ̀ tá a jọ ń ṣe, tí wọ́n bá da obì tóbì bá mú ẹ wípé wọ ni ọmọ àṣìjẹ kínní ìní tó bá dẹ̀ lóòfẹ́ kì í ṣe dandan. Ó lè jẹ́ àwọn olóyè ẹgbẹ́ tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n tún máa gbé oyè yẹn fún. Ṣùgbọ́n pé kí wọ́n wá fi by force mú ọmọ, wọ́n fi by force mú yẹn o. ẹ ṣe àdúpẹ́. ó tún ní ìbéèrè tí mo fẹ́ béèrè. wọ́n ní àwọn awo oní bí wọ́n ṣe ń kíra wọn. ìgbà míì wà ẹlòmíì bóyá ó wá sọ̀rọ̀ míì tí ó mọ̀ pé ọ̀rọ̀ tóun sọ yìí ọ̀rọ̀ ti àwọn awo ni. wọ́n ní eléyìí náà tún ní ewu, ṣé lóòótọ́ ni àbí? Bẹ́ẹ̀ ni, so awo ní èdè rẹ̀, òun kálukú náà ló lédè rẹ̀ tó lè fi kíra wọn. Àwa ń kíra wa ní kí awo ni, kì í ṣe pé bóyá èdè kan. Bí ọba ti wá rìnrìn àjò ìdè tó gbọ́n dé ibẹ̀ náà ló mọ̀nà dé. Ó lè máa bọ̀ ní ìsìn kí gbogbo wa máa ṣe mítìnì lọ́wọ́, kébí ọ̀dẹ̀ máa pàwọ́ kó dìde kó ní olúwo mi àsápè àgbáńlájìrì wọ̀ wò, òun náà lésì tí ó fún ẹ padà.
o ò fẹ́ káwọn àwọn míì tí wọ́n jókòó wọ́n lè má gbọ́ èdè tó sọ yẹn torí pé ìwọ ti débẹ̀ tipẹ́ o ti mọrú èdè tó lè fi béèrè pé ebi ń pa mí. ẹ ṣe àdúpẹ́ ẹ rí i pé ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ṣe wá sọ àwọn kan tó wà nínú ẹ̀ yìí tí àwọn èèyàn tó bá sì gbọ́ náà wọ́n ti rí i pé kò sí nǹkan kan nínú àwòjú pé a fi ń dáàbò bora wa a fi ń bàṣírí ara wa kí wàá ní ìmọ̀ràn tẹ́ ẹ ní pàápàá jùlọ fún àwa tá a jẹ́ ìran Yorùbá bóyá ẹni tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ àbẹ́ ẹni tí ò sí ń bẹ̀ láti má ṣì àwọn ọmọ tí ó ń bọ̀ lẹ́yìn lọ́nà torí pẹ̀lú gbogbo tẹ́ ẹ kálẹ̀ yìí tí èèyàn bá nírú eléyìí kò yẹ kí ìyàwó jẹ́ láyé kí ni ìmọ̀ràn tẹ́ ẹ ní fún gbogbo àwọn ọ̀ràn Yorùbá lórí ọ̀rọ̀ Aborigine yìí. ẹ ṣé mo dúpẹ́ ìmọ̀ràn tèmi ní fún gbogbo ọmọ Yorùbá ni wípé apá kan kò tẹ́yẹ fò mo wà nù ṣọ́ọ̀ṣì ni mo wà nù kínní ni kò ní kọ́ máa wẹ̀gbẹ́ àgbà ó fi ẹ̀yìn tí àwọn àgbà ni ó dáàbò bo ara ẹni ṣùgbọ́n bẹ́ẹ̀ mi bá tún ayé wá èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo bẹ̀ àwọn tó láyé pé inú àwo yìí náà ni kí n yà sí àti gbogbo àwọn ọmọ tí mo bá bí bó ṣe rí mi wá rọ gbogbo yín o kó ń kálukú náà kó tún etí aṣọ rẹ̀ rò dáadáa apá kan ò tẹ́yẹ fò Aborigine dáa. ẹ ṣe àdúpẹ́ èyí tó kù ni pé a fẹ́ kí ẹ bá wúre fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé torí èyí tí ó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé nísìn kódà mo tún fẹ́ kí ẹ bá wa fún wọn ní ìmọ̀ràn torí àwa náà ti ṣe lórí ètò wa ni pé ní tí wọ́n fi bí wa kí kálukú lọ dúró tì àwẹ̀ àdúrà kò ràn bọ́n bẹ́ẹ̀ ni kò ràn dá ìmọ̀ràn yẹn mo fẹ́ kẹ́ kọ́kọ́ bá wa ṣe ná ní tó fi bí wa agbára wà kí wọ́n yé pa wá ń pakúpa ìmọ̀ràn yẹn mo fẹ́ kẹ́ kọ́kọ́ bá wa ṣe ná. ìmọ̀ràn tí mo gbà gbọ́ ọmọ Nàìjíríà ni pé kí gbogbo wa ká tún etí aṣọ wa ró dáadáa nítorí pé apá kan sátẹ̀yẹ fò ẹ jẹ́ ká mọ̀ tá a bá ń ṣe ṣùgbọ́n àdúrà mi sí yín ni pé àwọn tó láyé wọ́n á dúró tì yín o àwọn tó láyé wọ́n á dúró tì gbogbo wa o a máa rí ná a máa rí lò a máa rí jẹ a máa rí mu ẹkùn kì í jẹran kàsì ìtọ́ bá wù wá jẹ láwọn jẹ láyé tiwa tapá tìyẹ̀ báyìí lẹ́yẹlé fi ń kórè ajé wọlé wọ́n mọ̀ kórè ajé wọlé fún wa ni o àní ṣìṣe o ọmọ yín ò ní kú o kò ní gbóná òdì o atẹ́gùn búburú ò ní fẹ́ lù yín o àní rọlápá àní rọlẹ́sẹ̀ o àwọn tó láyé wọ́n á wà pẹ̀lú wa àwọn ìyámújẹ àwọn ìyámújẹ àwọn ìyámúlé àkókò àwọn apanimọ́wà gbọ́n olókìkí òru àwọn ìyá mi ò sọ̀rọ̀ ǹgà pamọ́lẹ̀ wàá dó tì wá. ẹ ṣe àdúpẹ́ ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu ìyá wa olórí àbí àgbáyé yìí tí wọ́n ti sọ yìí nípa ọ̀rọ̀ Aborigine pé kò sí nǹkan kankan bẹ́ẹ̀ bí kò ṣe wípé ààbò ló wà fún àti fún ìlọsíwájú wa gbogbo ẹ̀yin tí wọ́n ti ń tàn jẹ tí wọ́n ti ń parọ́ fún nínú àwọn ẹ̀sìn míì wípé ògbóni ò dáa ṣe ti fi ti ara yín gbọ́ báyìí ẹ wá ní ìbéèrè kan àbí mọ̀ràn kan àbí ẹ ń fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ Aborigine a ó tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sójú afẹ́fẹ́ tẹ́ bá wọn sọ̀rọ̀ tàbí kẹ́ ẹ pé àṣà Yorùbá náà sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ire o. gbogbo ọmọ Yorùbá ẹ má jẹ́ ká gbàgbé àṣà ìbílẹ̀ wa ẹ má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe làgbà inú ẹ̀ ni wọ́n bí wa sí ẹlòmíì tó jẹ́ wòlíì ó ní òòṣà ìdílé tó wà nídìílé rẹ̀ ẹlòmíì tó jẹ́ àfà ó ní òòṣà ìdílé tí wọ́n ṣe nídìílé rẹ̀ òòṣà ìdílé ò ṣeé gbàgbé ẹ má jẹ́ àgbàgbé àṣà Yorùbá ẹ má jẹ́ àgbàgbé nǹkan tí wọ́n ṣe nídìílé wa. Àṣà Yorùbá TV ètò tó gbàṣà Yorùbá lárugẹ.